ẹkùnjúmọ́ máa níbi gbogbo tọ́wọ́jà ìkànnì amóhùnmáwòrán Dígí Naija TV ṣe bẹ́ẹ̀ tó dé lórílẹ̀‐èdè wa Nàìjíríà káàkiri ẹ̀ káàárọ̀ oòjíire gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ nínú iṣẹ́ wa pé aláǹfààní àti mọ̀lẹ́ káàkiri kalọ̀ mọ́ wa fún yín bó ṣe ń gbóná fẹ̀lifẹ̀li agboolé fújì náà ni mo ṣe bẹ́ẹ̀ ni mo wà báyìí níbi tí gbajúgbajà òṣèré fújì ni tí ó ti fi èsì ọ̀rọ̀ síta lórí ìbéèrè wípé ẹnìkan ní òun lòún dá fújì sílẹ̀. Òbésèré jẹ́ kó di mímọ̀ níbi ìfọ̀rọ̀wérọ̀ kan tí fọ́nrán rẹ̀ gba ojú òpó ayélujára TikTok kan. Ó jẹ́ kó di mímọ̀ pé ẹni náà lè máa ṣe bẹ́ẹ̀ kó máa ṣe ìrànràn o. Ó sì tẹ̀síwájú ó ní ogun ayé lè máa ja irú ẹni bẹ́ẹ̀. Ó tún jẹ́ kó di mímọ̀ wípé Alhaji Wasiu Ayinde tó sọ ọ̀rọ̀ náà ó ní pé Barrister kọ́ ló dá fújì sílẹ̀, ó ní ó ti kó gbogbo ọ̀rọ̀ náà jẹ. Ó sì jẹ́ kó di mímọ̀ bákan náà wípé nínú gbogbo onífújì Alhaji Wasiu Ayinde ló ṣe bẹ́ẹ̀ ló jẹ mùlájù ní ọ̀dọ̀ Barrister. Ẹ wò kẹ́ mọ́ máa gbọ́ pọ̀ látẹnu tèmi, ẹ bá mi wá nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan kẹ́jẹ́ ká jọ gbọ́ àlàyé ọ̀rọ̀ ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́. Kí ni tẹ́yìn wá rí sọ̀rọ̀ pé ẹnìkan ló dá fújì làbẹ́ nìkan kan ló dá fújì lẹ̀, kí lẹ rí sí? Torí mo mọ̀ pé ó dàbí wọn grant àwọn interview kan lórí internet. Kò sọ̀rọ̀ lórí ẹ̀, ìgbà míì ẹlòmíì máa ń sọ̀rọ̀ nígbà mi bóyá ó ṣe hàn bóyá ayé lè máa bá kú lọ́wọ́ táìmù yẹn torí kò sẹ́ni tí ológun jílé. Àmọ́ mo mọ̀ pé Wasiu Ayinde tó sọ pé Alhaji Barrister kọ́ ló dá fújì lẹ̀ nígbà tó yá òun náà tún bẹ̀rẹ̀ sí ṣe kíni, ó bẹ̀rẹ̀ sí correct rẹ̀ pé ṣé òun ò sì sọ báyìí, ṣé òun ò sì ṣe báyìí, nítorí pé tọ́mátì ẹni talent tó benefit Barrister jù nílé ayé yìí àwọn tí Alhaji Barrister gan bí láti ìdí ogun wọn benefit tó Wasiu Ayinde lọ́dọ̀ Barrister. So tó fẹ́ jẹ́ pé gbàdé Alhaji Barrister wa kú tán Wasiu Ayinde wá ń sọ yín pé Alhaji Barrister kọ́ ló dá fújì lẹ̀, iṣẹ́ tí gbogbo wa tá à ń yọ̀lé lórí tá à ń jẹ́lé lórí tó òun fún ara ẹ̀ gan nígbà tó fẹ́ dìde gbèsè ayé ẹ̀ ó lóun Wasiu Ayinde Barrister. Àwọn ẹbí òun fún ara ẹ̀ gan sọ ní Ayinde Barrister. Wasiu Ayinde Wasiu Ìṣọ̀lá ló ń jẹ́ ara Barrister yìí ló ti tábùrù púpọ̀ Wasiu Ayinde Barrister. Ọlọ́dẹ wa tara ẹ̀ gbàdúrà ẹ̀ àmọ́ ìgbà míì ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ sẹ́ ọlọ́màjì àṣìṣe ọlọ́màjì àṣìṣọ. Èmi náà wà lára àwọn tó bá bẹ lọ́n pé kọ́lọ́ ń jọ òun kó bá mi gba ẹni láàánú tó kó sí yìí o. Àmọ́ alihamudulilayi àmọ́ mo mọ̀ pé òun náà ní sọ bẹ́ẹ̀ mọ̀ tó máa dúbí lè lẹ́lẹ́kejì. Nínú orin Ingrid tẹpẹ ìdẹ́lì fún wa ní díẹ̀ náà. Ara ẹ̀ náà ni pé bẹ́ẹ̀ bá mọ̀rẹ́ ni kò yẹ kẹ́rì fi rárá o, bẹ́ẹ̀ bá mọ̀rẹ́ ni kò yẹ kẹ́rì fi rárá. Síkírù Àyìndé sọ̀lù dín nǹkan, Agbájẹ́lọ́lá sọ̀lù dín nǹkan, onífújì ń gùn mẹ́sì ẹ̀ wọ́n lọ mọ́tò kọ́lé mọ́lé bẹ́ẹ̀ bá mọ̀rẹ́ ni kò yẹ kẹ́rì ìfín rárá. Kò sẹ́ni tó gbóná ojú Barrister torí pé áńgẹ́lì kan tó lọ́n dání. Àmọ́ mo mọ̀ pé Wasiu Ayinde tó náà tó sọ̀rọ̀ nǹkan bẹ́ẹ̀ yẹn àwọn kan náà yí ilé kan náà wọ́n lọ́ máa jẹ́ àríjà yìí. Àmì ọmọ olúwo gan ni yín gan. Ìyá àjùwé ẹlẹ́ ò mọ́lé wa Àkàndé aṣáájú àjùwé ẹlẹ́ ò mọ́lé tíá òpó ìyọ̀sà nìbàdàn àjùwé ẹ̀dẹ̀lẹ́ mọ́lé ṣẹ̀rígbẹ́lẹ́ mọ́lé wa ẹlẹ́ wa ẹ̀ ń fọ́nmù ẹ bá lẹ̀ mọ́lé wa. Àwọn tó lè láwọn ọmọ sáà. Ọmọ Ìbàdàn ní Olúyọ̀lé náà ni ọmọ àjẹgbíjẹ karahun àfikàrahun fọrin Ìbàdàn tí kì í bá ní ṣọ̀rẹ́ àìní lè bá ní lọ sójú ogun ọmọ agbọ́ sásámásá agbọ́ yáyàmáyà Ìbàdàn ọmọ àjòrò sùn tí bá ní kí n máa kí ìlú mi àlè kì í tán àkì í ṣojo akínníwá ọmọ akínníwá tún ajá kin. Ọlọ́run ọba ọmọ Ìgbò gangan ní nílùú Ìbàdàn. Agboolé Ajáláru òun lèmi ti wá ní Ìbàdàn lóògùn oyè ọ̀sà. Ọlọ́run ọba. Bẹ́ẹ̀. Tọ́ àlàyé ọ̀rọ̀ náà lẹ́sí bẹ́ẹ̀ lẹ́tí gbọ́ lẹ́kùnrẹ́rẹ́ ó tún jẹ́ kó di mímọ̀ nínú fọ́nrán ọ̀hún pé Alhaji Barrister áńgẹ́lì kan tí Ọlọ́run dání. Ẹ̀gbọ́n ṣó lẹ́tọ̀ fún Alhaji Wasiu Ayinde láti máa jẹ́ kó di mímọ̀ gbangba wípé Alhaji Barrister kọ́ ló ṣe bẹ́ẹ̀ ló dá fújì sílẹ̀. Ìyá tó bá kọ̀ sí yín ẹ má gbàgbé láti bá fi opinion tí náà sọ̀rọ̀ sí abala àríwísí ìyẹn comment section. Kẹ́bà aláìkẹ́sì bá ṣe ìkẹ́fì sọ sáwọn olólùfẹ́ yín jákèjádò Nàìjíríà. Ìkànnì Dígí Naija TV àwa ni tiyín ní tòótọ́ a ó sì mọ báyìí pàdé lọ́jọ́ mi nígbà mi lórí ìkànnì kan náà. Ẹ ṣé fún wíwò àti gbígbọ́ tí ẹ̀ ń gbọ́ wa àǹdágbére báyìí fún yín pé ó dàbọ̀.